arákùnrin yìí ń sunkún. alákùnrin yìí sunkún. wọ́n sì ń dá aláàmú. wọ́n sì ń dá aláàmú. wọ́n á ní wo fún lówó. bàbá ni wọ́n fún lówó. wọ́n á lówó kó ṣèlú. bàbá lówó ló kọ́ kó ṣèwọ̀n. òun ṣe bàbá àwọn ni. òun ṣe bàbá àwọn ni. òun fún bàbá náà ti kú àbọ̀ wà láyé. ọ wá ń jòkó yìí. bàbá náà wá ń jòkó yìí. wọ́n ní tó fi ṣe wọ́n ní pé wọ́n fẹ́ kó ń kéwú. ọgbọ́n wà sí pé ha àṣebá àṣẹṣe sóbì ni. Dani bàbá náà. Aláàjì àṣeyọrí. Bàbá wa aláàjì àṣeyọrí. bàbá wa aláàjì àṣeyọrí. Basir. Basir. Ẹ dákun tẹ́ ẹ bá ti lọ ẹ dákun ẹ yọjú torí Ọlọ́run. bàbá ní bẹ́ẹ̀ bá bẹ láàyè yìí bàbá ní ẹ yọjú torí Ọlọ́run ẹ yọjú sáwọn. Tẹ́ ẹ bá ti lọ o. bẹ́ẹ̀ bá ti lọ. Bàbá ni. Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run lọ fọwọ́ bọ̀. bàbá ní Ọlọ́run lọ fọwọ́ bá ọ̀rẹ́ rẹ̀. Ìta gbangba lọ́dẹ̀ ti sunkún yìí. ìta gbangba dídé wá ń sunkún yìí. Òun ṣe bàbá àwọn. òun ṣe bàbá àwọn. Ẹ̀sẹ̀ tó ń ṣẹ̀ bọ́ bẹ́ẹ̀ wò ké wò wò ké. bàbá àwọn fẹ́ kó òun kéwù wọn wá ké. ní ọ̀sẹ̀ tó lọ. alẹ́ ẹ lọ jòkó ẹ fojú àgbo yẹn lẹ̀. ọlọ́pàá ti bẹ̀rẹ̀. Ẹ má rojọ́ mo ti àwọn olóhùn sẹ́. security ti bẹ̀rẹ̀. Olóhùn sẹ́. ẹ bá wa ṣètò bẹ́ẹ̀. Ẹ wá foríjì ká ṣàdúrà àwọn ọmọ wájú padà sí dáadáa. Ẹjọ́ jáde látàwọn ẹgbẹ́ ẹ foríjì. Ẹ sọ bẹ́ẹ̀ pé ẹ foríjì. Ókè. Ẹ̀yin ẹ̀sán sọ yìí náà pé ẹ foríjì. A ní ẹ sọ bẹ́ẹ̀ pé ẹ foríjì. bàbá ní kẹ́yìn sọ pé ẹ foríjì yìí. Ẹ foríjì. ìdí sunkún sínú. Bàbá lòun foríjì ọ̀. bàbá ní ní ọ̀dà bàbá amúsí bàbá náà òun foríjì. Ìwọ náà wá ṣàdéhùn pé ìwà pàǹdé tó ń wò ní wù mọ́. ìwọ náà wá ṣàdéhùn pé Látòní. bàbá lè tó wù ní òní wù mọ́. Kò ní wù mọ́. ọlọ́wọ́ ní wù mọ́. Tó o bá ti gbà kó ní wù mọ́. bàbá ti wà kó ní wù mọ́. Ọlọ́run ó foríjì ọ́. ọlọ́wọ́ foríjì ọ. Yọ àyí ìgbésí ayé rẹ padà sílẹ̀. ọlọ́wọ́ ti gbèsè ayé rẹ padà. Ya mubaddila sayyiati Àmín. hasanat. Ya mubaddila sayyiati bil hasanat. Àmín. Ya mubaddila sayyiati bil hasanat. Ya mubaddila sayyiati bil hasanat. Ya mubaddila sayyiati bil hasanat. Salatul Fatih. Salatul Fatih. Fatiha salam. Fatih àwọn Salatul Fatih bọ́lọ̀ ṣe bẹ́ẹ̀. Pé Saheed wá fún mi. bàbá ní Saheed dà bàbá pè Saheed. Kọ́lá wa wọlé abẹ́. bàbá ní kọ́nà wọlé abẹ́. Ẹni tó náwó ọlọ́run tó gbàdúrà yín. gbogbo ẹni tó náwó náà gbàdúrà yìí. Ọlọ́ àwọn ẹni ọlọ́run. ọ̀lẹ́ àwọn ẹni ọlọ́run. Ìnà àtẹ̀yìnà. Inna a'tainaka. èyí tó ìyá tó ogun ti fẹ́ bọ́ sí Ẹsẹ̀ tó sẹ̀. Ẹjọ́ tó ń wúlò wá ní pé bàbá náà òkè òkè àmẹ́sẹ̀ tó lọ bá ẹ̀ bàbá ẹ̀ ló mú ATM òun ọwọ́ lọ gba 300,000. 330,000 lákàntì. Àwa ní sọ pé fún foríjọ àti kátánà Saheed fún bàbá mi lóhùn káàbí tánà ọlọ́run wá foríjọ. bàbá ní bàbá ti sẹ́ ọlọ́wọ́ foríjì yìí. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ máa o. bàbá ní bàbá ṣe bẹ́ẹ̀ náà. Má ṣe bẹ́ẹ̀ máa o. bàbá ní bàbá Ẹ ṣe ó bẹ́ẹ̀ kéwu náà. ó kéwu. Àlífò mọ̀ wá lè kéwu tó ti gbọ́. bàbá ní wọ́n mú wa lè kéwú. Sàlámà ní. Gbogbo òkú wa. gbogbo òkú wa. Ìjọba pẹ̀lú sílẹ̀. Ọlọ́run bísímílà. Gbogbo ń gbádùn tó tọ́ wa ní. gbogbo kálukú ti bẹ láàyè yìí náà. Bàbá àmọ́ Mùsùlùmí lérè wá ní òkú. bàbá wa ìbámu sùn lélẹ̀ ti kú wá ní òkú. Àwọn ọmọ ṣàdúrà. àwọn ni wọ́n ṣàdúrà. Ajá fìdá kùdó lè wọ́n lọ́wọ́ kádà bá. àbùdó lè wọ́n lọ́wọ́ kájà. Àwọn wọ́n ṣàdúrà wọn náà wọ́n parí ẹ̀. àwọn wọ́n ṣàdúrà wọ́n sì wà. Àwọn gbogbo ń gbádùn tó tọ́ wá. bàbá ní owó kálukú. Ẹjẹ́ kó jago yóò kílíà. àdéjọba tó kílíà. Ẹ̀dà níyà. bàbá ló kálukú ọjà níyàn wọn tán. ẹja dàníyàn rẹ dáadáa o. dàníyàn rẹ dáadáa.
fati fati àbídí ọ̀sán. Sọ̀láàtì fàtí fàtí àbẹ́jì sọ̀láàtì fàtí. ọlọ́wọ́ wọlé abẹ́. Ọlọ́wọ́ lábẹ́. gbogbo àwọn màmá ń Gbogbo àwọn ọmọ látòkè délẹ̀. ọlọ́wọ́ mójútó yín o. Ọlọ́wọ́ mójútó yìí. ọba tó ní ọmọ adé adójọ́ ayé màmá. Ọba tó ní ọmọ adé àbíkà yìí màmá. wọ́n jọ bàjẹ́ lẹ́yìn wa. Wọ́n jọ bàjẹ́ lẹ́yìn wọn. Ìnà àtẹ iná ẹ̀gà. bàbá wa táwọn náà wá ṣẹlẹ̀ láìpẹ́ ọba tó ní. Bàbá wa. bàbá wa Alhaji Ibrahim tó nílé. Alhaji Ibrahim tó nílé. olú ọlọ́wọ́ pẹ̀lú ìṣúná. Olú ọlọ́wọ́ pẹ̀lú sílá. bọ́dà wa láti Ghana. Bọ́dà láti Ghana. kárí gbogbo àwọn bàbá náà. Kárí gbogbo àwọn bàbá náà. lọ́dọ̀ tó ní. Lọ́dọ̀ tó ní. Amẹ́ríkà lọ́hùn. Ìnà àtẹ iná ẹ̀gà. màmá wa ní Agége. Màmá wa lágége. ọlọ́ba ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ọlọ́ba ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. má dà wọ́n láàmú. Má dà wọ́n láàmú. má wàhálà wọn. Má wàhálà wọn. má jẹ́ wọn láti síwájú. 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 ọ̀rọ̀ lè láàfin. Lè ìlàfì. gbogbo pẹ́ ọ̀kan wa kúrò. Gbogbo pẹ̀lú kọ̀ọ̀kan wa bisimilá kúlúwọ́lá. ọlá tí wọ́n tá tọrọ fún. Wọ́n yà ni wọ́n dá tọrọ fún. má jẹ́ tiwa náà kọ́ Má yìí. jẹ́ tiwa náà kọ́ fún agúnbẹ̀ mi. Fún agúnwẹ̀ mi. àlàáfíà ara. Àlàáfíà ara. ìjẹjà lórí ọ̀tá. Ìjẹjà lórí ọ̀tá. Ayatul Kursi. Khalifa Abdulrasaq. Àlífà Abdulrasaq. àtòun àti Hajj Hafsa. Àtọ́wọ́ àtọ́ ìyáàdá Hafsa. gbogbo àwọn ọmọ. Àti gbogbo àwọn ọmọ. àti jàmá. Àti jàmá. Àtọ́mọkéwù. Ọlọ́mọdé owó yìí. Ayatul Kursi. Ayatul Kursi. ọlọ́run wa wọlé abẹ́. Ọlọ́kọ̀ wọlé abẹ́. mọ́sálásí tí a bá lọ tí. Mọ́sálásí wa Central Mosque Alamani Surulere tàbá lọ. mọ́sá yọrí láìpẹ́ o. Ọlọ́run yóò rẹ̀ láìpẹ́. àwa sílọ́hún pẹ́ńbẹ́. Káwá sílọ́hùn pẹ́ńbẹ́. sílọ́hún pẹ́ńbẹ́. Sílọ́hùn pẹ́ńbẹ́. Suratul Fatiha. Suratul Fatiha. Baba Badmus. Baba Badmus. Kúrò lọ́wọ́ pẹ̀lú ìṣúná. Bismillah kulullah. Lábàlábà bàbá wa ìmáàmù Surudere. Baba ìmáàmù Surudere. Àwọn sàdá náà ọdẹ sí lábàá. Àwọn ni wọ́n sàdáwọ́ sí lábàá. Ṣé ṣe àkẹ́ ọ ṣàdúrà? Kì í ṣe òsì àgbẹ̀ ṣàdúrà. Wọ́n ṣe nǹkan kan sí i. Wọ́n ní kankan sí. Ó tó àkàn bàbá wa ìmáàmù. Ó tó àkàn bàbá ìmáàmù. Ọ̀rọ̀ náà ti gbowó àdúrà ọgbọ́n níbo lọ́wọ́. Ọ̀ níbi ẹgbẹ́ òkúta alákọ̀ ṣàdúrà. Àwọn akọ̀rọ̀. Wọ́n ní ṣàdúrà wọn ti jẹ́ gílóòbù. Sọ àwọn kílásìlẹ̀tì àfà. Àwọn kílásìlẹ̀tì àbá àdúrà àbúrásẹ́. Báà náà yẹn fún alẹ́ nìkan fún ọ́n ṣàdúrà o. Wọ́n ní kí àbá àbúrásẹ́ kí ó ṣàdúrà. Bàbá ìmáàmù náà bá wà ní dádé. Bàbá ìmáàmù náà dé dádé o. Bàbá